mo kí ẹ̀yin èèyàn wa, mo kí ẹ̀yin àlùfáà tẹ́ wà ní ìlú wa nílùú Ìlọrin, mo sì kí gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ wà ní ilẹ̀ wa ní ilẹ̀ gómìnà. Ẹ̀sìn ẹ̀kú àfọmọnìyàn ṣe akú kó lè dáa. Ohun tó mú mi ṣe fídíò yìí fún ẹ̀yin àlùfáà yìí lẹ́ni fídíò yìí o, torí mi ò tiẹ̀ wá rí àpẹẹrẹ pé ẹ̀yin àlùfáà ẹ dìde sọ̀rọ̀ yìí, àgàgà ẹ̀yin àlùfáà wa, ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin. Àbẹ́ ẹ̀ wá ń dúró nídùú wípé kíní yìí ó kàn yín ni, wọ́n sì ní n tó bá dé bójú ó máa kan mú. Ẹ wá ń wò wá níran ẹ̀ tí ẹ̀ wá sọ̀rọ̀ sí rárá. Kíní ìwà jẹ́ nǹkan tó ń bà mí nínú jẹ́. Ẹ wá fọ́ tẹ́lẹ̀ wá ń palàpálàpá. Ẹ rí i pé wọ́n ń pa wá nílẹ̀ gómìnà, wọ́n pààyàn tí ẹ̀mí èèyàn ń sùn. Ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin ẹ̀ tí ẹ̀ wá gbé ẹ̀ tí ẹ̀ wá sọ̀rọ̀. Àwa ń gbọ́ pé lọ bá yọ Ọlọ́sùn. Ẹ dákun, kí n yọ Ọlọ́sùn ní í ṣe pẹ̀lú tí ń bẹ ńlẹ̀ yìí? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ kan dẹ̀ wà tí mo máa ń tẹnu mọ́, tí mo máa ń sọ pé ta bá ní kò kàn wá, ó lè kàn ní kò kàn ní, ká mọ́ fi tí ò da kànyàn kan, ó lè padà kọ́ ọmọ làkejì kò kàn ní. Ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin, àáfàá níjọ́ àná wa ní ẹnu pàfà wa kọ́ sọ alukurani kalẹ̀. Alukurani kúkú wà ń bẹ àbí òsì ń bẹ? Ẹgbọ́n tí alukurani náà dẹ̀ sọ ni, ó ní alukurani sì fa wuli kulli shay, ìwòsàn ló jẹ́ fún gbogbo nǹkan. Tọ̀sí èyàn wà mọ̀ ẹ́ sàmọ́ ni, a sì rí yín lóde, a rí yín lóde, ẹ mọ̀ pósì mọ́tò, ẹ mọ̀ pósì eléyìí, wọ́n wá ń pa ọmọ ìyá yín. Ṣé bẹ́ẹ̀ àgbàlagbà náà lẹ sọ pé ikú tí ń kojú gbà ẹ̀ ni? Ṣé òbíṣẹ́ bá mọ̀ kó wé ní pa fún ni? Àwọn ìlú tó kàn lé ní yóò lérò pé lè délùú àwọn. Ẹ̀yin bàbá wa nílùú Ìlọrin, ẹ wá dákẹ́, ẹ wá ń wò wá, ẹ wá sọ̀rọ̀, ẹ tí ẹ wá pòsì pé tọ̀ ẹ̀yin àbá wa bàbá wa nílẹ̀ gómìnà, ẹ jẹ́ pera wa jọ ká ṣàdúà, ká jókòó àdúà. Ẹ̀yin náà lẹ sì sọ́nú Àlùkùránì wípé àdúrà tí ò bá ní gbà èèyàn ò ní rántí ṣe. Sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ rántí ṣe, sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ rántí ṣe. Ẹ̀yin àfáà wa nílẹ̀ gómìnà, àfi kẹ́yìn dòde kẹ́ mọ́ ṣàgbádá báyìí, kẹ́ mọ́ ṣàgbádá báyìí, kẹ́ mọ́ àpárò ń tẹ̀lé ṣe. Bí ìyẹn kan bá wá sọ̀rọ̀ ni yóò ọmọ bàbá ní kiri yóò yàgbẹ́. Irú yìí ẹ̀yin ò ṣe sọ́dọ̀ àwọn báńdíìtì kí wọ́n fi ìbọn fọ́ọ̀fù gbòfurọ̀ yín. Ẹ máa halẹ̀ mára àmì, ẹ máa halẹ̀ mára lé ayẹ̀gà yín. Àfáà ń sá, bàálẹ̀ ń sá, ẹ̀yin ọba ẹ lọ gbé wá dọ̀bálẹ̀, ẹni ká báńdíìtì dọ̀bálẹ̀, ẹni kí wọ́n dọ̀bálẹ̀. Àsáwọ̀ aráàlú lẹ̀ mọ́ halẹ̀ mọ́, àṣetáríkà lẹ̀ halẹ̀ mọ́. Àwọn ògbójúlé yín, Allahumma malikal mulki tu'til mulka man tasha, Ọlọ́run la gbójúlé. Ṣùgbọ́n ní tùlíjù láìlá fi nahari, òun náà ní tùlíjù láìlá fi nahari, wa takhrijul hayya minal mayyiti, wa tukhrijul mayyita minal hayyi, wa tarzuqu man tasha'u bighairi hisabi. Òun làwọn gbọ́kànlé o. Ẹ kàn máa sọ̀rọ̀, ẹ máa parọ́ sí gbogbo ìlú wa tú, ìfẹ́lódù ti tú, ìgbómìnà ti tú, ẹ wá rí kàkásẹ́ sí. Ẹ bá wá dóde, kìnní kan bẹ́ẹ̀, kìnní bẹ́ẹ̀, èmi ọmọ bàbá ládàá, ọmọ bàbá ń sàlẹ̀ kòtò. Irú bàbá wa ṣé Buhari ẹ̀bọ̀n ọ̀gbọ́n ọ̀nà bàbá ńlá, ṣé báwọn máa ń sọ ńgbà náà pé tá a bá ṣe kíní kan sí yẹn, tá a bá délé bàbá rẹ sọ, bá a bá ṣe rántí sọ Ọlọ́run níbi wá. Irú bàbá wa ṣé Sùmẹ̀lẹ̀ Fàrúkù Al-Mufti, ẹ̀yin dàbí kí ni Gani Adams jẹ yìí ná? Àwọn ọ̀nà kankan fún àfáàlẹ̀ jẹ́ Mufti, ìtí ọ̀yẹ́ tẹ́ jẹ́ nìyẹn. Kẹ́ wọ́n kó gbogbo àwọn tẹ́ jẹ́ Mufti lé lórí pé ẹ̀sọ́ nílẹ̀ gómìnà, sẹ́yìn ọmọ kó lè kẹ́yìn ni. Ojú ni ikú tí ń kojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún ni. Ẹ wá dákẹ́ wá wò wá níran. Sábà pé mo ṣe fídíò kan fún yín. Mo ní Ìlọrin fi ọlá gómìnà ní. Ìgbómìnà ń fọlá Ìlọrin ní. Tí gómìnà bá tú Ìlọrin, tí gómìnà bá tú ẹ̀yin náà máa múra o. Lẹ́yìn ká pa wọ́n pọ̀ kájọ sí, kọ́lọ́wọ́ bá kó ṣàánú wa o. Tó ọ̀rọ̀ tí mo sọ yìí, bẹ́ẹ̀ bá gbé yẹ̀wò, bẹ́ẹ̀ sì gbé yẹ̀wò tó Ọlọ́run ṣàánú gbogbo wa. Àmọ́ kò sẹ́ni tọ́lọ́run ò lè mú, ẹni tí ò sì lè mú kò ní dáa. Àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run kó wa yọ, torí òun ló kó Ànábì wa Àyùbá yọ lórí àárẹ̀. Òun náà sì ló kó Yúnúsà yọ ńgbà tó wà nínú ẹja.
òun náà ló sì tó kó ànábì Yusuf yọ nígbà tó wà nù kànga ọlọ́run kó wa yọ nílẹ̀ gómìnà wa ọlọ́ apágbára kan ò síbi kankan tó jagbára tọ́ náà lọ òun náà ní la hawla wala quwwata illa billahi ẹ ṣé o.